kí aṣojú gómìnà níkàlẹ̀ òkè yín ẹ káàbọ̀. Bàbá wa ṣúgà ṣègbọ́n lọ́hùn ló fi ẹ̀ bòlú ẹ̀ gbà. Bàbá ṣúgà ṣègbọ́n lọ́hùn ló fi ẹ̀ bò Yorùbá. Bò Yorùbá. Ṣègbọ́n lọ́hùn ló fi ẹ̀ bò padà ẹ̀. Bò padà ẹ̀. Ẹ fi ní karama kárí ayé. Kárí ayé. Bàbá wa kílù mùsùlùmí oore tẹ kọ́ fojú kan kó má parẹ́. Kó má parẹ́. Èyí tẹ bá fọwọ́ bá kó má dùn fún. Kó má dùn fún. Oore tí bọ̀ lọ́nà tí ìdí ọba ọlọ́run máa fàwé. Ọba ọlọ́run máa fàwé. Bàbá wa kílù mùsùlùmí àdúrà tí mo fẹ́ gbé bàbá ìmáàmù àgbàlẹ̀ gbà àná sọ̀hán fún mímú kàwáhìdì níta kọ́ lọ́dọ̀ yẹn ni pé oríṣiríṣi lọ́lọ́run dánìyàn lè láàyè fèlè kálíkì máa ta bá tí mà sí yàtúwò ọlọ́run dá wọn kálukú pẹ̀lú àwọn ẹ̀dá kan oore kan tí ò kọ́ mọ̀ àwọn ẹ̀dá kan bẹ́nu ayé 1 ni wọ́n àwọn ẹ̀dá kan bẹ́nu ayé 9 ni wọ́n 1 àti 9 ó dàbí ẹni pé 9 tóbi ni òkọ́ ló tóbi o nọ́mbà tó ka jù láyé 0 tẹ́ ẹ bá ń wo 0 ẹ máa wò pé àárín nǹkan kan bẹ̀ òun ní sí control gbogbo figure tọ́ba kún 1 yọ sọ ní 10 tọ́ba kún 10 yọ sọ ní 100 tọ́ba dúró lẹ́yìn 100 yóò di million tọ́ba yọra ẹ̀ kó lẹ́yìn billion yóò rí kó wọ́n jẹ́ kankan mọ́. Àwọn kan bẹ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń dá irú wọn ni bàbá wa wákìlì mùsùlùmí. Tí a bá dúró tìyàn ó dùn wọ́n máa kọ́lọ́ ń bẹ lẹ́yìn o. Ẹ bá a ti sẹ́ fún bàbá gómìnà. Nínú àwọn tọ́lọ̀ ń wò mọ́ wọn lára ni bàbá wákìlì mùsùlùmí. Ọlọ́run sọ nínú Al-Qur'an pé eré ànábì mí ní jẹ wọn wà má kùn náà nọ wà má kùn náà mọ àdìbí àtànà wà fà rasul yẹn kọ́ ni mo fẹ́ lò ètò sọ pé wà á ta fi yìí ní wọn gbà tó bẹ láàrin wọn tó dúró tì wọn mí ní jẹ wọn yà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé Harun Rashid ìṣẹ́jú kan ni màá fi sọ̀rọ̀ yẹn kẹ́ni ma gbé àwọn èèyàn kan bẹ láyé tí a bá dúró tiẹ̀ máa dúpẹ́ fọlọ́ ó mọ̀ rí yàtọ̀ lọ ayé níjọ́ ọba ti yọ wọ́n kú lórí òdì 0 Harun Rashid níyàwó tó pọ̀ àmọ́ ìyáálé ẹ̀ tí gbogbo ayé náà kò lè inú ẹ̀yìn ẹ̀ ìjà wa dé níjọ́ kan ìyàwó rí ọkọ ẹ̀fín kọ̀pàkọ́ba lòún rí fín inú wa bí ọba níta gbangba ló ti mú Kùránì lọ́ba fi búra onítọ́tọ̀ bá tó korí ẹ̀ ajẹ́pẹ́yà olóńgòrí ẹni ó ní ẹlẹ́ẹ̀kejì òun ò tún gbà ọ́ níyàwó mọ́ àyàfi tó wá lọ ìlú tágbára òun ò dé tí wàá lọ láàárọ̀ tí wàá dẹ̀ kílẹ̀ tó sùn the only condition tó lè mọ̀ fẹ́ òun fẹ́ padà obìnrin bá bọ́ ẹ̀kú gbogbo olùtorí kodò pé wàá dáwọ̀ wò ni ìbínú kù lára ọba ọfẹ gbà yàwó ẹ padà àwọn afáà sọ fún pé òtítọ́ náà búra ó pè ha ìbínú ni epo ẹ̀yìn mi ni ẹ dákun wọn ló òtítọ́ náà búra àfi tóbìnrin yìí bá lọ lù tí ó sì dé lálẹ́ lẹ́yìn yẹn ló wá san kàfàrà pé oníyà rẹ ló gorí ọ̀dà kàfàrà tìyà rẹ ló gorí nkiri ìlú wo ló wá wà tòsí tí ò sí lábẹ́ ìjọba mi èyí tó kéré jù ẹ̀yìn ọjọ́ mẹ́ta ní òtòdè wọ́n wá wà lórí òróró yìí àfa àgbà kan wá wọ̀ ló di àlejò kí ló dé wọ́n bá rojọ́ fún ó ní wọ́n bá sẹ́yìn náà lórí kò lù sí oníbẹ̀ ẹ̀yin obìnrin ẹ máa ṣe dáadáa pẹ̀lú ọkọ yín ẹ máa jẹ́ kí lẹ́yìn ọ̀gbà fọ́kọ yín torí ìjọ tọ́nà ó fẹ́ yíwọ́. àfa yẹn ní solution wà fọ́rọ̀ ẹ wọ́n ní kí ni solution ó ní mọ́sálásí táwọn òyìnbá ló kọ́ wọ́n lóbìnrin yìí ló kọ́ obìnrin arábìnrin ayaba wọnú mọ́sálásí yẹn yànnà fìlà araka méjì kò sì jáde wá lọ́ba yànnà fìlà araka méjì lọ́ba jáde ó ní mo ti jáde ọlọ́ba múyàwó ẹ̀ mọ́ra ó ti lọ bí agbára rẹ̀ òde ó ní ìlú agbára rẹ̀ òde ó ní ìlú ẹ̀mí masáàjì dalẹ̀ láì wàlá àtẹ̀dí òòrùn máa
Ọlọ́run ló ní mọ́sálásí ìjọba mọ́sálásí Kùránì ní ìdá agbára rẹ̀ ọba kọ̀ọ̀ká mọ́sálásí ìlú kápára rẹ̀ ọ̀ká ó ti débẹ̀ ó ti jáde. Bàbá wa kí ló mùsùlùmí ní kápára ìjọba ọ̀ká lẹ́tọ́ òṣì ẹ̀kọ́ mọ́sálásí fọ́lọ́ torí bọ́jọ́ ti lọ mo sì tún lọ sẹ́kọ̀ọ́ bàbá wa kí ló mùsùlùmí torí programu yìí ní pàtàkì tí mo fi dé láti South Africa náà. Àlọ́ lọ́hùn ló fi ẹ̀bùn mọ́ta ẹ̀ bùn wádà ẹ̀ bàbá wa wà kí lù ẹ̀ka mọ yìí àwọn àtìbàdàn mọ yìí afẹ́ mọ yìí ju tẹ̀dá lọ. Àwọn àtẹ̀kọ́ mọ yìí wọ́n fẹ́ mọ yìí ju tẹ̀dá lọ. Olúwa ló fi ọlá bàbá wa Adam Abdullahi Alalori mo fọlá àfa àkọ́kọ́ ní kankan mo fọlá sàdúrà bàbá ní ẹlẹ́gà wòlíì ta ẹlẹ́gà mo wá fún bàbá àmọ̀dérò Markaz mo fi sàdúrà Adamu lọ́wọ́ ayé Adamu lọ́wọ́ ayé Azata àná lọ́wọ́ ló fi ẹ̀bùn mọ́ta ẹ̀ ọ̀gá wa wà kí ló mùsùlùmí pákẹ́ ọgbà gbọ́ ìbálẹ̀ pé ẹnìkan ní ọ̀gá wa ẹ̀ka kó tọ̀ ń kọjá bẹ́ẹ̀. Àná lọ́wọ́ ló fi ẹ̀bùn mọ́ta ẹ̀ tó fi ní karama kárí ayé wà nínú mùsùlùmí àlóore tó kọ́ fojú kan kó má parẹ́ tó bá fọwọ́ bá kó má dòfo èyí tí ń bọ̀ lọ́nà tí rí ọba ọlọ́run máa fàwé ya ọba máa. Níparí mo kí bàbá wa Lisanu mo kí ìmáàmù wa ní Ẹ̀pẹ́ mo kí ọ̀rẹ́ olólùfẹ́ mi ayò mi bàbá wa mufti gbogbo Ògùn state mo wá kí gbogbo làmá aláìyẹ nìkan lẹ̀ sọ́dọ̀ wa nàbí yẹn.